Ovbie Vbade entertainment. Ọba ẹwà ìlú Pókè bàrà tọpẹ́ iṣẹ́. Iye òun wà máa ń rèrè. Aghamieobayemwensedo. Èrè mi náà kàn yé. Aghamieobayemwensedo. Wamarere o biyere. Aghamieobayemwensedo. Ọba mi àtọpẹ́ iṣẹ́. Aghamieobayemwensedo. Ọba àtọpẹ́ oye kẹ́nẹ́kẹ́nẹ́ máa dáyọ̀ oye náà yóò tètè náà wúre sọ́wọ́n wà tọwọ́ bá òun wà pẹ́ bàbá òkìyàn bá ní bàbá. Ọba ilé bọ̀ wẹ́wì ẹwà ògidì kan mẹ́ẹ̀ẹ́ lábẹ́ o wẹ́sẹ̀ núhàdí ọba yẹn tó ẹ̀dọ́ fúre wẹ̀rẹ̀ náà o óyá wà òrà rẹ̀ wẹ̀mẹ́ mi yànnà lẹ́gàdọ́ ní ọ̀nà ìsàdẹ̀rẹ̀ wọ̀wẹ́ o ọ̀nà ìyàwó tí ẹ̀dọ́nà báyé ẹ̀dọ́nù sọmọ ẹ̀dọ́ ìsí àgbọ̀n mẹ́ o ẹ̀yà di àgbọ̀n díàwé ẹ̀dọ́ ẹ̀nẹ̀wò wà ní mẹ́kí ọ̀láre ẹ̀fẹ́ tó mẹ́jẹ̀mẹ́ o ẹ̀dọ́nù sọmọ ẹ̀dọ́nà báyé o ẹ̀dọ́nù sọmọ. Ọba lòsà ló báyà sí ẹgbẹ́ àgbọ̀n wẹ́sẹ̀ bàbá. Iye òun wà máa ń rèrè. Aghamieobayemwensedo. Èrè mi náà pọ̀ yé. Aghamieobayemwensedo. Ọ̀pọ̀ ní mẹ́tò ìrìbí ẹ̀dọ́ mẹ́. Wàlá pàgìmà àkùgbé àkùgbà ẹ̀tí o. Ìwọ̀n lè gbé náà ọ̀nà náà wùdé mẹ́. Adéyẹ̀gọ́ iná kùgbé tí màá mọ kúta náà wá. Èèyàn mọ́ náà kùgbé mẹ́sẹ̀ tí mò ń bọ́ ká. Wàlá yẹ̀ wò mẹ́ pàgìmà àkùgbé o. Àkùgbà ẹ̀tí o ìwọ̀n lè bọ́ wùdé mẹ́. Iye òun wà máa ń rèrè. Aghamieobayemwensedo. Èrè mi náà kàn yé. Aghamieobayemwensedo. Ni rẹ̀ bọ́nà o ìwé Nàìjíríà yà ni rẹ̀ bọ́nà òwe má sùpọ̀ ní màyé nánà o bàbá òrọ̀rọ̀ ní màyé. Ìwé dọ́yà ni rẹ̀ bọ́nà o. Nàìjíríà ní rẹ̀ bọ́nà
mane o baba ogogo ni maye iye bo me wala wa ki maye dogmo bosa ibe mo be nyuno no sa e u ye dagbima ona ju gbe ya gbima agba ori mama ne o uyowe baba ipon won kenu COVID-19 re ona agbere na gberi so fun panu samagi mama gawo ona ji gbe ya gbima emo kame teke bodo uyowe baba ipamo kenue iyazunu gagbe esere ya pomo sa umami asase na ro uyowe baba ipamo kenue uromo kenue iye o wamagebe Aghamieobayemwensedo erieri na buje Aghamieobayemwensedo ewa ogidi kan nera me uwesera me o ekpo me riere Aghamieobayemwensedo egewe fún ìmọ̀ ìgbére pẹ̀rẹ̀ oko Aghamieobayemwensedo.